ìrètí ńlá fún mi. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ọba tí ó ràn wá lọ́wọ́, ọba tó pa wá mọ́, tó jẹ́rìí ara rẹ̀ nínú ayé wa, tó tún ṣamọ̀nà wá láti wá sórí àkọ́tún ètò Ohùn Àwọn Kérúbù lórí Facebook lónìí. Àwọn kan tẹ̀sán kú tó jẹ́ mẹ́ta. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ tí ọba àwọn bá fi pa wá mọ́, tí olúwa àwọn olúwa tó fi ràn wá lọ́wọ́, tí a tún fi ní oore ọ̀fẹ́ láti wá sí orí ètò lónìí. A dúpẹ́ lọ́wọ́ ọba dẹ́dà àṣẹ̀dá. Ètò Ohùn Àwọn Kérúbù lórí Facebook gẹ́gẹ́ bí a ti máa ń ṣe, tí Ọlọ́run lò wá fún ìtẹ̀síwájú. A dúpẹ́ fún àwọn oore wọ̀nyí ní ọwọ́ Ọlọ́run Olódùmarè. Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ bàbá ládùúrà ní Kọ̀tún, bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé, ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. Mú kí káàbọ̀ sórí ètò tòní. Ẹ̀yin náà mọ̀ pé lórí ètò Ohùn Àwọn Kérúbù àti ti rédíò àti ti Facebook, a fi ń kọ́ ẹ̀kọ́ kan tàbí òmíràn, láti fi ń gbọ́ ọ̀rọ̀ láti ẹnu àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run lò fún ìgbédìde ọ̀pọ̀ ènìyàn ní àkókò yìí. Ẹ lọ sórí page wa Ohùn Àwọn Kérúbù Concept, ẹ like, ẹ follow, ẹ comment, ẹ share, ẹ dẹ̀ ní àǹfààní láti pè sórí nọ́mbà ní orí ètò tòní 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pè sí lórí ètò tòní. À ń fi ètò tòní láti fi ṣe àjọyọ̀ pẹ̀lú bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ àlejò pàtàkì lórí ètò tòní, pé wọ́n pé 50 ọdún. Bí ẹ̀ bá pé 30 years lórí ilẹ̀ alààyè, kì í ṣe kèrémí o, kọ́má ìtí wà sọ pé èèyàn pé 50 years. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ àlejò pàtàkì lónìí. Wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run láti agbo mímọ́ The United Spiritual Church Cathedral tó wà ní Òkè Ẹ̀rí ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Mo ń sọ̀rọ̀ nípa bàbá wa nínú Olúwa Reverend Apostle Abel Adéolú Akíṣọlá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ. Bàbá wa káàbọ̀ sórí ètò. Ẹ kú iṣẹ́ bàbá àjọ lórí afẹ́fẹ́. Ó lágbára ẹ kú iṣẹ́, ẹ kú ọjọ́ mẹ́ta. Ọlọ́run alààyè ló ń ṣiṣẹ́ rẹ̀. Ìjọ Ọlọ́run alààyè kọ́. Ọlọ́run di ìjọ ẹ̀mí dúpẹ́. Ṣíṣe Olúwa ń tẹ̀síwájú. Iṣẹ́ Olúwa ò lè dúró. Tí èèyàn kan bá ní ó sú òun, Ọlọ́run á tún fi ẹgbẹgbẹ̀rún rọ́pò ẹ̀. So iṣẹ́ Olúwa ò lè dúró títí láéláé. Ọlọ́run alààyè yóò túbọ̀ máa lò wá fún ògo rẹ̀. Bàbá wa ká tó ṣe ohunkóhun, ẹ kọ́kọ́ bá wa kí àwọn àlejò wa nílé náà, àwọn èèyàn wa nílé. Mo kí gbogbo àwọn olólùfẹ́ Ohùn Àwọn Kérúbù tí wọ́n ní oore ọ̀fẹ́ láti máa wò wá lọ́wọ́lọ́wọ́. Mo kí wa wípé happy new month. Oṣù yìí á tù wá lára. Àmín. Ire ayọ̀ ló máa jẹ́ ìpín wa nínú ẹ̀. Àmín. Bàbá wa ká tó bẹ̀rẹ̀ ohunkóhun, ẹ fún wa ní àdúrà ìbẹ̀rẹ̀. Bàbá mímọ́ gbọ́ ọpẹ́ wa. Àmín. Ọmọ mímọ́ gbọ́ ọpẹ́ wa. Àmín. Ẹ̀yin tí ẹ ràn wá lọ́wọ́ láti lo ìdajì ọdún 2024 láyọ̀ àtàlàáfíà. A dúpẹ́ pé ẹ pa ilé wa mọ́, ẹ pa ẹbí wa mọ́, ẹ pa ìjáde ìwọlé wa mọ́. Májẹ̀mú yín fọhùn lórí wa wípé ẹ̀yin ó pa àlọ àti àbọ̀ wa mọ́. A dúpẹ́ pé gbogbo etí tó ń gbọ́ mi, tuntun tó ń wò mí, ẹ pa àlọ àti àbọ̀ wa mọ́, ẹ dá wa sí dòní, ẹ mú wa wà láyé àti láàyè rere. A gbé yín ga, Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. Àmín. Ìrìn àjò tó kù nínú ọdún 2024, Olúwa má jẹ́ ó bà wá nínú jẹ́. Ẹ fi ṣẹ́gun nínú ayé wa, ẹ fi ṣe rere nínú ayé wa, ẹ fi dá wa lọ́lá. Oore ìyanu yín ẹ fi dé ọdún yìí láti fún wa, kí gbogbo wa lè fi ayọ̀ yìn ní orúkọ ńlá rẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àánú tí Ọlọ́run fi fún wa. Ògo ni fún Ọlọ́run. Bàbá wa, ẹ jẹ́ kí n wá bẹ̀rẹ̀ báyìí. Ta ni àlùfáà Abel Adéolú Akíṣọlá? Kí lorúkọ ìyá, kí lorúkọ bàbá, agboléwo náà bí ń sí, báwo lẹ ti ṣẹ̀ wá? Ṣe tẹ́ bá ní orúkọ náà lẹ ti dání. Orúkọ mi ní ẹ̀kúnrẹ́rẹ́ ní Adéolúwa Abel Olúwatósìn Akíṣọlá. Rí wípé nínú àkíkọ orúkọ Akíṣọlá tiwa kò máa ní nínú. Ní là máa ní Yorùbá kò máa ní nínú. Ó wá jẹ́ ní English. Nítorí pé Ẹ̀gbá, original Ẹ̀gbá lẹ máa ti rí bí Akíọdé, kì í ṣe Akíọdé. Àwọn tẹ́ máa fi mọ̀ pé ẹni yìí àti Ẹ̀gbá pọ́nbélé ló ti wá nìyẹn. Tí ẹ bá dẹ̀ wo inú Bíbélì náà, Sámúẹ́lì kìíní, Sámúẹ́lì kìíní mo rò pé orí 17
ogún láti bí ẹsẹ̀ kẹta níbi tí a ti ń ṣe àfihàn Gòláyátì. Bíbélì sọ pé ọkùnrin akíkanjú kan wà níbẹ̀. Akíkanjú kan wà níbẹ̀. Nítorí pé ní ìgbà tí bàbá wa Àjàyí Crowther tí wọ́n ń ṣe ìtumọ̀ Bíbélì yẹn, ẹ mọ̀ pé bíṣọ̀bù Ẹ̀gbá ni wọ́n nígbà yẹn. Ẹ̀gbá ni ìrere ti bẹ̀rẹ̀. Ó jẹ́ kí àwọn bíi dáálẹ̀tì Ẹ̀gbá kó wà nínú Bíbélì. So bí àkọ́tọ̀ orúkọ ti wá ṣe jẹ́ nìyẹn. Orúkọ bàbá tó bí mi lọ́mọ ni Olúbùnmi Simeon Akíṣọlá. Nígbà tí màmá mi jẹ́ Eunice Àtinúkẹ́ Akíṣọlá. A bí mi sí agboolé tí a mọ̀ sí agboolé Àríyẹ ní ìlú Ìgbèyí. Níbẹ̀ ní Abẹ́òkúta. Ní Abẹ́òkúta níbẹ̀ la bí mi. Ṣé àlùfáà ni bàbá náà? Àlùfáà ni bàbá. A jẹ́ pé like father like son ni. Bẹ́ẹ̀ àlùfáà ni bàbá mọ́mì mi náà. Àlùfáà ni bàbá tèmi náà. Àlùfáà ni bàbá tí yín náà. Bẹ́ẹ̀ni, àlùfáà dẹ̀ ni bàbá mọ́mì mi. Iṣẹ́ wo ni màmá yàn láàyò? Ok, màmá mi. Bẹ́ẹ̀ni. Iṣẹ́ tí mo kọ́kọ́ gbọ́njú bá lọ́wọ́ wọn pé ọmọ ń gbọ́njú, àwọn iṣẹ́ tí màmá mi ṣe pọ̀. Ṣùgbọ́n iṣẹ́ tí èmi kọ́kọ́ gbọ́njú lọ́wọ́ ìyáde bá ṣe máa ń pè wọ́n, òun ni àwọn tí wọ́n ń wa kùsà, wọ́n máa ń wa yanrìn nínú odò Ògùn. Àwọn ìlú tí a ń pè ní Ọ̀pákó, Ọ̀bà, Mòjérè, Adígbẹ́ kò tí di ìlú gbà yẹn. Agíjù ní gbogbo ibẹ̀ yẹn nígbà yẹn, kò tí sí èèyàn púpọ̀ ní àwọn ibẹ̀ yẹn. Agíjù ní gbogbo ibẹ̀. Ìyẹn ni pé àwọn náà ń wa kùsà níbẹ̀. Níbẹ̀, so wọ́n ní ọkọ̀ ojú omi, wọ́n ní ńlá, wọ́n ní kékeré, wọ́n ní àwọn ègùn tí wọ́n máa ń bá wọn ṣiṣẹ́, tí wọ́n ń wa iyanrìn yẹn láti inú odò Ògùn. Nígbà tí wọ́n máa fi iṣẹ́ yẹn sílẹ̀, iyanrìn tí wọ́n sì fi sílẹ̀ sí etí odò, tá a bá wò iyanrìn yẹn á fẹ́ ga tó, mi mọ bí mo ṣe lè sọ, á fẹ́ ga tó bí pẹ̀tẹ́ẹ̀sì ilé 3 sílẹ̀. Ní iṣẹ́ tí wọ́n ṣe sílẹ̀ ń bẹ̀. Tí wọ́n fi sílẹ̀ síbẹ̀. Èmi sì kéré ṣùgbọ́n mi mọ ìdí tí wọ́n ṣe fi sílẹ̀. Lẹ́yìn tí wọ́n fi ìyẹn sílẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ fùfú tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wọn títí àgbà fi dé tí wọ́n fi iṣẹ́ fùfú náà sílẹ̀. Ọlọ́run alààyè á túbọ̀ ràn wá lọ́wọ́. Jẹ́ kí n mú ìbéèrè wá bàbá wa. Ìwé mélòó lẹ ní oore ọ̀fẹ́ láti kà? Ìwé. Mo ka alákọ̀ọ́bẹ̀rẹ̀. Mo dẹ̀ ka ti girama. Àwa náà dùn pé kátẹ̀ tilẹ̀ lọ sí bóyá yunifásitì tàbí kinní, ṣùgbọ́n nítorí pé nínú ìrìn àjò mi Ọlọ́run tètè mú mi ní ìbẹ̀rẹ̀. Kí n sọ pé catch them young. Bẹ́ẹ̀ ni, mi ò wọnú ayé rárá rí, mi ẹ̀tọ́ ayé wò rí máa ń sọ. Primary 6 ni mo wà. Ṣe boys rí? Rárá. Primary 6 ni mo wà tí Kristi ti náwó gan mi. So nígbà tí mo wá jáde secondary school, kò fàyè gbà mí kí n lọ sí yunifásitì tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń lọ. Ṣùgbọ́n mo lọ sí èyí tí mo lè pè ní yunifásitì ti àwọn àlùfáà. Nítorí pé mo kàwé gba oyè, mo ní diploma nínú Christian Religion Education, Christian Religion Theology, and I have my BTH, which is Bachelors of Theology. Tẹ̀ní orí ọ̀fẹ́ láti kà. Díẹ̀ náà tó ní nǹkan ní nǹkan bí ẹ bá gba Bachelor in Theology, tí wọ́n gba PhD in Theology ni, àbí tí wọ́n gba Masters in Theology. Ara wọn tí wọ́n gbà. Olúwa ṣeun. Ebenezer ní ìlú ràn wá lọ́wọ́ dé. Olúwa ṣeun, Olúwa ṣeun. Kí ẹ tó gba ìpè àlùfáà ní kíkún, jẹ́ ní orí ọ̀fẹ́ láti ṣiṣẹ́ nílé iṣẹ́ kan àbí láti ṣiṣẹ́ oṣù kọ̀ọ̀kan. Ẹ gbọ́ bí mo ṣe sọ. From secondary school to ministry, to school àlùfáà. So mi ní orí ọ̀fẹ́ láti ṣiṣẹ́. Iṣẹ́ tí mo yàn láàyò tí Ọlọ́run fún mi, òun ni àwọn tí a lè pè ní ayàwòrán. Ayàwòrán. Nínú ìpinnu mi, mo ní èròǹgbà pé mo fẹ́ lọ ka ẹ̀kọ́ àwọn
olùyà nínú yunifásitì ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó wà ní Ilé-Ifẹ̀. Àwa méjì la wà ní secondary school nígbà yẹn tí a wà ní art class tó jẹ́ pé a ní ẹ̀bùn ẹ̀ púpọ̀. ẹ ní ẹ̀bùn ẹ̀ púpọ̀. bẹ́ẹ̀ ni ká ya àwòrán, ká fi amọ̀ mọ àwòrán, sculptural art and the visual art. Ọlọ́run fún mi ní ẹ̀bùn ẹ̀. Ṣùgbọ́n ṣá nígbà tí ìpè yẹn ń dún tí Ọlọ́run rí pé ibi tí ọkàn mi torí ní tòótọ́ níbẹ̀ ni ọkàn mi wà. Pàápàá jùlọ mo ní ọ̀rẹ́ kan tájọ wà ní secondary school nígbà yẹn, nígbà tó ń wọ Ifẹ̀, ọkàn tèmi náà ó tún wà ní Ifẹ̀. Ní Ifẹ̀ náà. Ó wá bá mi lé pé Adé ó yá òun ti wà ní Ifẹ̀, òun ti ń ṣe báyìí, tóun tún wá wò pé tí wọ́n bá tún dára pọ̀ mọ́ òun. Ṣùgbọ́n nígbà yẹn Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní gba ẹ̀bùn yẹn lọ́wọ́ mi díẹ̀díẹ̀. Nínú gbogbo àwọn ìdánwò tí mo ṣe tí mo fẹ́ fi wọ ilé ẹ̀kọ́ gíga láti lè lọ study ẹ̀, áàtì tá a ń sọ yìí gangan tó jẹ́ pé mo mọ̀ jù mo lè ṣe lójú oorun tí mo ti fi ń jẹun nígbà tí mo wà ní primary school àbí secondary school ni mo ti fi ń jẹun. Ẹ jẹ́ mọ̀ pé mi ò ní nínú àwọn ìdánwò oníwèé mẹ́wàá tí WAEC mi ò ní. Mo rántí pé nígbà tí mo wà ní tí mo jáde ní 1993 tí mo jáde secondary school tí mo jáde tí mo fẹ́ lọ tún WAEC mi ṣe ní 94, ẹnìkan wá láti ilé ẹ̀kọ́ Yaba Tech, òun ti wà ní Yaba Tech láti tó ń study fine art ní Yaba Tech. Ó wá àjọ wá ṣe, òun náà wá tún ìdánwò ṣe, òun fẹ́ ṣe fún English nìkan ló sọ pé òun wá. Nígbà tó dìde tó rí ibi tí mo yà pé ìwọ tó jẹ́ jáde secondary school tó ń ya kinní báyìí, ẹ̀yìn rẹ̀ nígbà tí èsì ìdánwò náà máa jáde, wọ́n tẹ̀ fún mi ní P pàápàá. Pàbó ló tún já sí. Tó já sí. So ìgbà yẹn ní ìpè ló gba àwọn nǹkan yẹn lọ́wọ́ mi. Èmi kẹrè mo máa ń tètè gbọ́ràn sí ohùn Ọlọ́run. So nígbà tí Ọlọ́run máa fi rán bí àwọn ẹni méjì sí mi, mo kàn kúkú mọ́kàn pé ọ̀nà tí Ọlọ́run fẹ́ kí n tọ̀ ni. Tẹ̀tọ̀ nìyẹn gẹ́gẹ́ bí àlùfáà Ọlọ́run. Ẹ pé ẹni 50 ọdún ní orílẹ̀ alààyè. Bẹ́ẹ̀ni. Báwo ló ṣe rí lọ́kàn yín? Ayọ̀ ńlá ni. Ayọ̀ ńlá ni torí kò sẹ́ni tó mọ̀ pé òun máa pé 20, kò sẹ́ni tó mọ̀ pé òun máa pé 30. Tí Ọlọ́run bá fún èèyàn ní oore ọ̀fẹ́ láti wá pé ìwọ̀n ọdún kan láyé, èèyàn gbọ́dọ̀ yin Ọlọ́run ni. Èèyàn gbọ́dọ̀ yin Ọlọ́run fún ọ̀pọ̀lọpọ̀ ìrírí, ọ̀pọ̀lọpọ̀ ìlàkọjá. Ní ọdún yẹn lọ́hùn, kì í ṣe gbogbo ọmọ tán bí ní ọdún yẹn ló pé 50 lórí 50 yẹn ṣe. Nítorí náà inú mi dùn púpọ̀ nínú ẹ̀yin Ọlọ́run lógo. Olúwa ṣeun, Olúwa ṣeun. Ìrìn àjò àti ìgbé ayé yín ní 50 ọdún gẹ́gẹ́ bí àlùfáà Ọlọ́run àti gẹ́gẹ́ bí gbogbo ẹ̀ṣẹ́ àtẹ̀tẹ̀ rí ìrìn àjò yín ní 50 ọdún, kí ni àwọn ìrírí yín? Ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀, kí ni àwọn ìrírí yín? Tí a bá sọ nípa ìrírí, ṣe mọ̀ pé ìrírí máa ń pín sí oríṣiríṣi ọ̀nà. Oríṣiríṣi ọ̀nà ni ìrírí máa ń pín sí. Bẹ́ẹ̀ ni ìrírí ń pín sí. Ọ̀tọ̀ ni ìrírí ìgbéyàwó, ọ̀tọ̀ ni ìrírí. Gbogbo ẹ̀ là ń bọ̀, ẹ mú àwọn ìrírí yín, ìrìn àjò yín láti kékeré. Láti kékeré, gẹ́gẹ́ bí mo ṣe sọ, primary 5 ni mo wà nígbà tí ìrìn àjò èmi àti Kristi tó ti ń ṣe dẹ́gídẹ́gí, tó tí mo ti ń fi ara mọ́ gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ti ìjọ ká sin Ọlọ́run ló ti ń hùn mí. Ṣùgbọ́n nígbà tí mo dé primary 6 ní 1987, nǹkan kan wá jẹ́ ìpèníjà fún mi. Kí ni nǹkan náà? Ohun tó jẹ́ ìpèníjà fún mi ni pé mo rí pé àwọn tá a jọ jẹ́ ìṣọ̀wọ̀ lọ́kùnrin tàbí lóbìnrin nígbà yẹn tán jẹ́ mùsùlùmí, wọ́n máa ń gba ààwẹ̀ mùsùlùmí. Mo wá wò pé kí ló wá ṣe èmi tí àwọn tá a bá jọ jẹ́ ìṣọ̀wọ̀ kan náà tó ń gba ààwẹ̀ mùsùlùmí. Mo wá ní lọ́kàn pé tí ààwẹ̀ tí àwa onígbàgbọ́ bá ti dé, èmi náà máa gbà á. Ẹ dẹ̀ mọ̀ pé ààwẹ̀ ti wá gbọ́dọ̀ sọ fún yàn pé bẹ́ẹ̀ ni gbà ààwẹ̀. Ó ti wá bẹ̀rẹ̀ àti pé ààwẹ̀ ti wá máa ń tètè mọ̀ wípé ó bẹ̀rẹ̀. Wọ́n ti gba ọjọ́ kan tó máa ń gbà ní Ash Wednesday yẹn kí n tó mọ̀. Mo wá ní lọ́kàn pé tó bá ti dijọ́ kejì bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn, mo dẹ̀ gba 39 nígbà tí mo wà primary 6 tí mi ò dín láti 1987 39 ni mi ti dé ààwẹ̀ ogójì ọjọ́
nínú ọdún lọ́dọọdún. bẹ́ẹ̀ Àbájọ tí tẹ́ẹ̀ bá dín àwọn èèyàn àbájọ tí kásọ̀sì yẹn bá yín mú rẹ́gírẹ́gí. ní ọdún tí à ń sọ yìí ó bà ìyá Adé lẹ́rù. Ó bà ìyá Adé lẹ́rù nígbà tí wọ́n rí pé mo gba gbogbo 39 yẹn tán, gbogbo àwẹ̀ yẹn tán. Wọ́n ní láti mú mi lọ́wọ́ lọ sí ọ̀dọ̀ bàbá Ṣópẹ́yìn ní ilé gbàgbé. Orí báńkólì ilé bàbá Ṣópẹ́yìn ni wọ́n wà. Pé ọmọ yìí báyìí o, wọ́n dẹ̀ bàbá Ṣópẹ́yìn kan gbàdúrà fún mi. Níbẹ̀ ni mo rí pé ìrìn àjò èmi àti Ọlọ́run ti bẹ̀rẹ̀. Láti ìgbà yẹn ní ọdọọdún ni mo ń tẹ̀síwájú. Nígbà tí mo wá wọ secondary school, ṣe mọ̀ wípé òye yẹn tún ti pọ̀ sí. Àti primary 6 yẹn ni mo ti ní ọkàn láti máa wàásù fún àwọn ènìyàn. Àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ máa wàásù fún. Nígbà tí mo wà ní primary 6 yẹn, pastor ni wọ́n ń pè mí ní school. Nítorí pé ṣe mọ̀ pé orí line la máa ń pè ní primary school, àná wà lórí line. Tí a bá rántí ní ọjọ́ Monday, wọ́n máa pa gbogbo àti primary 1 sí primary 6 wọ́n máa papọ̀ lórí line, àjọ máa gbàdúrà papọ̀. Tó bá tún di ọjọ́ Jímọ̀ bẹ́ẹ̀, àjọ máa gbàdúrà papọ̀. Ní ọjọ́ tí àdúrà bá pa wá papọ̀ yìí, wọ́n máa ń sábà pè mí láti gbàdúrà nítorí àwọn ìmísí tí màá fi ń gbàdúrà nígbà yẹn. Àwọn ìmísí tí màá fi ń gbàdúrà nígbà yẹn. Mo dẹ̀ dúpẹ́ wípé láti ìgbà yẹn ni ìrìn àjò yẹn náà ti ń nínú Ọlọ́run ló ti ń tẹ̀síwájú. Ló ti ń gbèrú. Bẹ́ẹ̀ ni títí mo fi wọ secondary school. Títí a fi jáde tí Ọlọ́run kúkú wá sọ wípé ó dá o, ìwọ tí mo ti ń ṣamọ̀nà bọ̀ láti kékeré yìí náà wá lọ sí ilé ẹ̀kọ́ àwọn àlùfáà. Ọlọ́run alààyè àtúbọ̀ ràn wá lọ́wọ́. Ẹ̀yin ènìyàn wa tẹ̀ mú wà nílé 08165537283 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè. Èèyàn kan wà ń bẹ̀ 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè. Ẹ máa fíláàṣì wa tẹ́ ẹ bá ti pè ẹ ní àǹfààní láti bá wa sọ̀rọ̀, ṣùgbọ́n ẹ kúrò níbi tí ariwo bá wà kí a lè jọ gbọ́ra wa dáadáa níbikíbi tí a bá ti ń pè wá. Bàbá wa nínú Olúwa Reverend Apostle Abel Adéolú Akíṣọlá, àwọn ni àlejò wa lórí ètò Ohùn Àwọn Kérúbù lónìí. Wọ́n pé ẹni 50 ọdún, à ń kẹ́kọ̀ọ́ nínú ìrìn àjò wọn gẹ́gẹ́ bí àlùfáà tí wọ́n pé ẹni 50 ọdún. Àwọn ni àjọ wà lórí ètò Ohùn Àwọn Kérúbù lónìí. Bàbá wa, ní ọjọ́ tí ẹ̀ ń ṣe àjọyọ̀ 50 ọdún, mi ò ní oore ọ̀fẹ́ láti wá, ṣùgbọ́n mo wò live. Mo ní bí ìyàwó yín ṣe ń jó, tí ìyàwó yín yọ̀. Mo rí pé rọ́kẹ́kẹ́ ṣàkóso kẹrù kan tayọ, ó pọ̀ jù pẹ̀láyọ̀ ọkàn. Bàbá wa, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ló ní àdójúkọ nínú ìgbéyàwó tí ó sì ń pa iṣẹ́ ìránṣẹ́ wọn lára nínú ayé àkókò tá a wà yìí. Kí ni ẹ rò pé irú àwọn ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ kùnà láti ṣe? Kí lẹ rò? Ẹ ṣé, mi ò lè sọ pé tá a bá ní ohun tí wọ́n kùnà láti ṣe kì í ṣe àwọn ìránṣẹ́ Ọlọ́run nìkan. Nínú ìrírí mi, mo rí wípé àtọkọ àtaya ló kùnà láti ṣe ohun tí a lè pè ní ìfarajì tí ìgbéyàwó wọn tó nílò láti ní tó gbà, èyí tí olóyìnbó ń pè ní sacrifice tó gbà. Tí ọkọ ò bá ti lè ṣe sacrifice tó gbà láti mú kí ìgbéyàwó yẹn kó lọ déédé, bí aya náà ò bá ti lè ṣe sacrifice tó gbà láti mú kí ìgbéyàwó yẹn kó lọ déédé, nítorí pé bí nínú ẹran ara tí a wà, ẹran ara ò fẹ́ fi àyè gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Kí Jésù Olúwa tó lè gba aráyé là, kí ló fi gbà wá là? Sacrifice ló fi gbà wá là. So inú ìgbéyàwó tí ọkọ ò bá ti lè ṣe sacrifice tó gbà fún ìgbéyàwó yẹn, tó ń dúró lórí ẹ̀tọ́ ẹ̀ pé gẹ́gẹ́ bí orí
tí ìyàwó náà tí òun náà ò lè ṣe sacrifice tó gbà fún ìgbéyàwó yẹn láti júṣe, èèyàn kan gbọ́dọ̀ ṣe sacrifice fún gbà fún ìgbéyàwó yẹn láti júṣe. Tí èèyàn yẹn bá ti ṣe sacrifice yẹn dé ojú òṣùwọ̀n, ẹni tó dàbí pé òun ni ara ẹ̀ ò yá tó nínú sacrifice nínú ìgbéyàwó yẹn, òun pàpà á yàtọ̀ láti lè yí ẹni ẹlẹgbẹ́ wa padà nínú ìgbéyàwó. Kì í ṣe agídí, kì í ṣe àṣẹ gẹ́gẹ́ bí ọkùnrin, sacrifice ni la máa fi ṣe títí ẹnìyẹn máa fi yí padà. Sacrifice la máa fi ṣe títí ẹnìyẹn máa fi yí padà. Bẹ́ẹ̀ni. Jẹ́ kí n béèrè ìbéèrè yìí, bàbá wa, nínú ìgbéyàwó wọ́n máa ń sọ pé tó bá fẹ́ èèyàn o lè change ẹ̀, má wọrí tó bá ti dé nígbéyàwó wàá change ẹ̀, wàá manage ẹ̀. Ṣé ó ṣe ṣe bẹ́ẹ̀? Ẹ wo nǹkan tí ìgbé ayé ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí o. Ṣé ó ṣe ṣe bẹ́ẹ̀? Ṣé rí lára ibi tí a ti ń ṣe àṣìṣe, ṣé rí ìgbé ayé oníkálukú wa, bóyá làákàyè wa là sí tàbí kò là sí. That is, maybe you are conscious or unconscious. A ní ìgbàgbọ́ kan, ìpinnu kan tó ń darí wa tí olóyìnbó ń pè ní ideology. Kò sí ẹni tí ò ní ideology tàbí philosophy tiẹ̀ tó ń darí ẹ̀, tó ń sọ ìfùwàsí ẹ̀, tó ń sọ ohun tó lè gbàmọ́ra àti ohun tí kò lè gbàmọ́ra. Kò sí. Ṣé ẹ wá rí nínú ìgbéyàwó, bẹ́ẹ̀ gangan náà ni àwọn nǹkan yìí, bẹ́ẹ̀ náà ni ó ṣe rí. So ìpinnu yẹn ló ń sọ fún wa, nítorí ẹlòmíì ti gbàgbọ́ wípé báyìí lobìnrin ṣe rí, báyìí lọkùnrin ṣe rí. Kò sí ń tẹ́ lè sọ fún ohun tó ń gbàgbọ́ pé ọkùnrin rí yẹn ló gbàgbọ́, ọkùnrin jẹ́ yẹn ló gbàgbọ́, ohun tó ń gbàgbọ́ pé obìnrin jẹ́ yẹn òun náà gbàgbọ́. Ó dẹ̀ máa sọ ìfùwàsí wọn. Ṣé ẹ wá rí pé mo wá fẹ́ change ẹlẹgbẹ́ mi, gbogbo nǹkan kọ́ ló ṣe lè change èèyàn fún. Tó bá jẹ́ pé ìwà, bóyá ó ń wu ìwà kan, a lè influence ìfùwàsí èèyàn, ṣùgbọ́n a lè influence ohun tá ń pè ní àbùdá. A lè influence, ó lè change àbùdá ènìyàn, nítorí pé bí ìṣẹ̀dá ṣe dá nìyẹn. Àbùdá yẹn ni àwọn olóyìnbó ń pè ní temperament, tí ẹnì kejì ẹ o gbọ́dọ̀ lè manage ẹ ni, o gbọ́dọ̀ lè cope pẹ̀lú ẹ ni. Ṣé ẹ wá rí ibi tí àṣìṣe ti ń wà? Tí èèyàn bá lọ fẹ́ ẹni tí kò lè kópa pẹ̀lú àbùdá ẹ, ìgbéyàwó yẹn ó yẹ kẹ́ni ti yí padà, ṣùgbọ́n ẹni yẹn ò lè yí padà. Mo máa ń sọ fún àwọn ọ̀dọ́ lágbà pé má fẹ́ ènìyàn, yálà ọkùnrin tàbí obìnrin, lórí ìfẹ́. Ọlọ́run ò fi Éfà fún Ádámù nítorí ìfẹ́. Nítorí kí wá ni Ọlọ́run ṣe fi Éfà fún Ádámù? Nítorí wípé ó fún Ádámù ní ẹni tí àbùdá ẹ̀ bá àbùdá Ádámù mu. Ó ní máa fún ní olùrànlọ́wọ́ tó dàbí rẹ̀. Èdè Gẹ̀ẹ́sì sọ pé fit or suitable or comparable to him. Ìyẹn ni pé ìṣẹ̀dá àwọn méjèèjì ó bá ara wọn mu. So tí èèyàn yẹn tí ó bá wá jẹ́ pé àbùdá tiẹ̀ ó tako àbùdá tèmi, tàbí máa ń sábà sọ fún àwọn ọ̀dọ́mọkùnrin tàbí ọ̀dọ́mọbìnrin tí wọn ò tí ì marry wípé ẹni tí ó lè fi ara dá àbùdá ẹ̀, òun ni tó lè kópa pẹ̀lú àbùdá ẹ̀ ló lè fẹ́. Ìtàmọ̀ sí cope. Bẹ́ẹ̀ ni, that you can manage, there is a shortcoming, temperament. Òun ni ẹni tó lè fẹ́. Àwọn ẹlòmíì wà tó jẹ́ pé nínú àbùdá wọn kì máa ń yára sí nǹkan, wọ́n slow in nature. Tí ìwọ dẹ̀ fẹ́ kó máa yára sí nǹkan, nature ẹ̀ ni, o lè change ẹ̀.
àwọn ẹlòmíín wà tó jẹ́ pé nínú àbùdá wọ́n máa ń sábà sún nǹkan síwájú tó lóyìnbó pè ní procrastination. máa ṣe àbùdá ni ó àbùdá ni tí ó wà lábẹ́ ìfùwàsí oníkálukú. Irú ìyẹn o gbọ́dọ̀ mọ bí o ṣe máa ṣe sacrifice láti lè fi tó o bá ti mọ àbùdá ẹnìkejì ẹ o gbọ́dọ̀ lè mọ ọ̀nà tó máa gbà ran àbùdá yẹn lọ́wọ́ kó má mú ariwo dání. Ṣùgbọ́n àwọn ìwà ó yàtọ̀ sí ìwà bóyá kéèyàn máa mutí, ìyẹn ò ń ṣe àbùdá. Ọlọ́run kì í dá yẹn mọ́yàn. Ọlọ́run kì í dá wọn yẹn mọ́yàn. Ọlọ́run kì í dá yẹn mọ́yàn. Tàbí kéèyàn máa ṣe ṣìnà. Àwọn ìwà nìyẹn tí èèyàn lè gbà lọ́wọ́ ènìyàn. Tó lè gbà lọ́wọ́ ènìyàn. Kọ́lọ́run wà láì kó ràn wá lọ́wọ́. Àmín. Gẹ́gẹ́ bí àlùfáà nínú ìgbéyàwó, kí ni ìrírí tí? Ìrírí? Kò sẹ́ni tí ò ní ìrírí nínú ìgbéyàwó. Mo ti sọ fún wa pé o bá jẹ́ àlùfáà. Mo sọ fún èèyàn kan ní ìjọ́ kan pé kí Ọlọ́run fúnra ara ẹ̀ báyìí kó jẹ́ pé òun ló fa ìyàwó yẹn lé ẹ lọ́wọ́ lójú ayé gangan Ọlọ́run fà báyìí ó mú ẹ lé ẹ lọ́wọ́. O gbọ́dọ̀ ṣe tán. Gbogbo o máa ní ìlàkọjá. O máa ní ìrírí. Ta ló fún Ádámù ní Éfà? Ṣé bí Ọlọ́run ni? Ṣé kò sí ìlàkọjá di? Ṣé bí Éfà náà ló kí ọwọ́ ọ̀bẹ ẹ̀ṣẹ̀? Obìnrin tí ìwọ fún mi ló tì mí sí. So a gbọ́dọ̀ mọ̀ wípé ìgbéyàwó wa máa ní ìpèníjà. A gbọ́dọ̀ ní sacrifice tó gbà láti lè borí ìpèníjà yẹn. A gbọ́dọ̀ lè gba àlébù ara wa. A gbọ́dọ̀ lè ṣe kí ni? A gbọ́dọ̀ lè gba àlébù ara wa. A gbọ́dọ̀ lè gba àlébù ara wa. Tí ó bá ti sí wípé a lè gba àlébù ara wa, mo máa ń rí pé lára ohun tó máa ń sábà tó ṣe àkóbá fún ìgbéyàwó ni pé tó bá jẹ́ wípé ohun tí ẹnìkejì wa ṣe tí ò dáa la máa ń sábà rí. Èyí dẹ̀ wọ́pọ̀ fún àwọn ènìyàn. A máa ń rí èyí tí èèyàn ṣe tó dáa. A máa ń kíyèsí ohun tí èèyàn ṣe tó dáa. A máa ń fi di ohun tí èèyàn ṣe tó dáa. A máa ń dì mọ́wọ́ ká kíìpù rẹ́kọ̀dù ohun tó ṣe tó dáa. Ṣùgbọ́n rẹ́kọ̀dù ohun tí ó ṣe tí ò dáa la máa ń sábà fi sọ́wọ́, la máa ń dì sọ́wọ́. Mo ní oore ọ̀fẹ́ nítorí pé Ọlọ́run fún mi ní lára iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run fún mi ní olùdámọ̀ràn fún ìdílé tá ń pè ní marriage counselor. Mo ti ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ọkọ ìdílé. Mo máa ń rí wípé mo tẹ̀sí ní ìkan láìpẹ́ yìí tí níjọ́ Sunday tí mo sì ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ọkọ kan. A sọ̀rọ̀ fún bí wákàtí kan àtààbọ̀. Fún wákàtí kan àtààbọ̀ yẹn ọkùnrin yẹn àlébù ló ń sọ nípa ẹ̀. Àlébù ìyàwó ẹni kan ló ń sọ nípa ẹ̀. Mo ní ká wá sọ pé obìnrin yìí ò tẹ̀ dín nǹkan kan tó ń ṣe tó ń dùn mọ́ ẹ nínú. Mo bá ní máa fún ẹ níṣẹ́ àmúrelé kan. Mo ní kọ nǹkan tó rí pé ìyàwó ẹ ń ṣe tó ń dùn mọ́ ẹ nínú. Kọ ohun tó rí pé ìyàwó ẹ ń ṣe tí ò dùn mọ́ ẹ nínú tó fẹ́ kó yí padà. A gbọ́dọ̀ máa kíyèsí èyí tí ẹnìkejì wa ń ṣe yálà ọkọ tàbí ìyàwó tó ń ṣe tó dùn mọ́ wa nínú ju èyí tó ń ṣe tí ò dá lọ. Ìyẹn ló máa jẹ́ okun fún wa láti lè máa mú kí ìgbéyàwó yẹn máa tẹ̀síwájú. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé èyí tó ṣe tí ò dá, èyí tó ń ṣe tí ò dùn mọ́ wa nínú nìkan là ń fiyèsí, tí a bá ń fi ẹ̀sùn fún ẹnìyẹn náà nígbà gbogbo, ẹnìyẹn náà á nira fún láti yí padà. Á nira fún láti yí padà. Ṣùgbọ́n tá a bá yìn lónìí, tá a yìn lọ́la, tá a gbé oríyìn fún nínú tó ń ṣe dáadáa, nígbà tó bá ṣe èyí tó kù díẹ̀ káàtó, nígbà mi kì í ṣe gbogbo ohun tí èèyàn bá ṣe òun ni à ń kọ̀. Ẹ jẹ́ mọ̀ pé tí èèyàn bá hùwà tí ò dá, ó ń retí ìhùwàsí kan lọ́dọ̀ yín. Nígbà tó wá dé tó ń retí ìhùwàsí yẹn, bóyá ó ń retí kẹ́ ẹ fi ìbínú sọ̀rọ̀ sóhun. Ó dẹ̀ rí pé tẹ́ fi ìbínú sọ̀rọ̀, ẹ kàn mú ọ̀rọ̀ yẹn bíntín. A máa wò pé ẹ̀dùn náà báwo lẹ́ni ìṣeṣe kò ní fẹ́ wu irú ìwà bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n sọ ìrírí ọkùnrin kan. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ àwọn àlùfáà, ọ̀kan nínú àwọn lẹ́kṣọ́rà wa
ọ̀rọ̀ ló débẹ̀ torí pé èdè tá a pè sí ní Greek ló ń kọ́ wa ṣe mọ̀ pé kò ní í ṣe pẹ̀lú ìgbéyàwó ṣùgbọ́n a kàn sọ ọ̀rọ̀ débẹ̀ ni ló wá nígbà tóun ṣẹ̀ṣẹ̀ gbéyàwó ọmọ àkọ́kọ́ tí ìyàwó òun bí òun lọ ibi iṣẹ́ òun dé nígbà tóun máa dé níbi yàrá ìgbàlejò lòun rí tí wọ́n gbé ohun tí àwa ń pèsè pọtí ló gbé sí inú ti bí òun pé ẹ mọ̀ bí òun bá tutọ́ sókè tó ń fojú gbà ó ṣe máa jẹ́ ibi báyìí ló máa gbé pọtí sí ṣé kò sí tọ́ílẹ̀tì ń bẹ ní tóun àtàlejò bá ń bọ̀ lé ńkọ́ òun ṣá sọ ọ̀rọ̀ yẹn pẹ̀lú ìbínú sí ìyàwó òun so òun fi ìbínú gbé ọ̀ yẹn òun sọ sí gbé lọ sílé ìkín nígbà tó máa dé láti ibi iṣẹ́ níjọ́ kejì ibẹ̀ lòun tún ti gbá pò yẹn inú tún bí òun ju ti àná àtẹ̀yìnwá lọ nígbà tó máa dé níjọ́ kẹta ibẹ̀ lòun tún ti bá òun bá fi ìbínú òun mú pò yẹn òun lù fọ́ nígbà tóun tún máa dé ti ibi iṣẹ́ dé ìyàwó òun ti ra pọtí mi ibẹ̀ lòun tún bá òun tún lù fọ́ nígbà tóun tún máa dé òun tún bá tó di ariwo gan òun wá lọ bá àwọn ọ̀rẹ́ òun tó jẹ́ àlùfáà òun wá sọ fún wọn òun wá sọ ìṣẹ̀lẹ̀ yẹn fún wọn ó ní ìbéèrè tán kọ́kọ́ bí òun ni pé nígbà tó mọ̀ wípé o ò tí ì ní ìmòye tó láti fẹ́yàwó ó ṣe fẹ́yàwó ó lóun wá ní irú ẹjọ́ wo lòun rò irú ẹjọ́ wo lẹ dá wọ́n ní o ò tí ì ní ohun tó gbà láti jẹ́ ọkọ ìyàwó kí ló gbà ibo ni wọ́n fẹ́ kí wọ́n máa gbé pò yẹn sí ìwọ délé gbé pò yẹn síbẹ̀ òun bá délé láti ibi iṣẹ́ òun kí wọn bó ṣe yẹ kóun kí wọn kì í ṣe ariwo lòun fi kí wọn lọ́wọ́ ní ìsìn kì í ṣe ohun tó ń ṣe tí ò dá lòun fi kí wọn òun kí ọmọ bó ṣe yẹ kóun kí òun kí ìyá bó ṣe yẹ kóun kí ìyá òun lọ sí dípò yẹn òun gbé lọ síbi tó yẹ kó wà òun ṣe bẹ́ẹ̀ níjọ́ kìíní òun ṣe bẹ́ẹ̀ níjọ́ kejì òun ṣe bẹ́ẹ̀ níjọ́ kẹta ó nígbà tó máa di ìjọ́ kẹrin ibi tí òun gbé pò yẹn sí láti bí ìjọ́ mẹ́ta yẹn lòun ti bá láti ọjọ́ yẹn òun ò bá ní ilé yàrá ìgbàlejò mọ́ ibẹ̀ yẹn ara wọn tá ń pè ní sacrifice nìyẹn tí a fi ń tò ilé ìyẹn ní ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àtobìnrin ò ní tó fà tí ìgbéyàwó fi rí bó ṣe rí lónìí ọlọ́pàá làyà ràn wá lọ́wọ́ olúwa tó sì ṣe yọyè sáwọn èèyàn wà ń bẹ̀ ẹ ní àǹfààní sáwọn èèyàn wà ń bẹ̀ a ní àǹfààní láti pèsè nọ́mbà yìí 081-655-37283 081-655-37283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè ṣe púpọ̀ wípé ẹ wà pẹ̀lú wa lórí ètò ìdóni ẹ jẹ́ ká mọ́rin ẹ̀mí wa ká fi dátọ́ mi láàrin ìṣẹ́jú díẹ̀ ṣe púpọ̀ pẹ̀ wà pẹ̀lú wa. Ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ ṣókèrè yẹn lẹ̀ wá.
Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ọba tí ó tì wá lẹ́yìn títí di wákàtí àti ọ̀wọ̀ yìí ètò ohun àwọn kérúbù náà ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ ní àǹfààní láti pè wọlé sórí program tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí 08165537283 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè sí 08165537283 òun ni nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè sí 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè lórí ètò ohun àwọn kérúbù lónìí. Lórúkọ Jésù Ọlọ́run alààyè yóò jùmọ̀ wà pẹ̀lú wa. Kóredé Àjàyí adúpẹ́pẹ́ wà níbẹ̀. Kóredé Àjàyí Kẹ́hìndé Àyìndé Abímbọ́lá Olúyínká adúpẹ́pẹ́ gbogbo yín ẹ wà níbẹ̀ tí ẹ ń wò wá kétékété. Bàbá wa ẹ kú àtótónu àtẹ̀kan. Ẹ kú iṣẹ́. Ìpè, ẹ̀bùn àti ìfàmìróyàn, àwọn àkíyèsí pàtàkì wo ni a gbọ́dọ̀ ní gẹ́gẹ́ bí Kristẹni lórí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí? Ẹ ṣé. Ìpè, ìfàmìróyàn, kí lẹ pè ìkẹta? Ẹ̀bùn. Ẹ ṣé. Àkíyèsí tí a gbọ́dọ̀ ní níbẹ̀ ni wípé wọ́n yàtọ̀tọ̀ síra. Bó tilẹ̀ jẹ́ pé nígbà míì wọ́n jọra àti pé wọ́n wọ inú ara. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ibi ẹ̀bùn nítorí ìyẹn ni ọ̀pọ̀lọpọ̀ ń ṣì lò tàbí tí wọ́n ń ṣì tó ń ṣìmọ̀ ní wọn ní òye ẹ̀. Ọ̀pọ̀ ló jẹ́ pé ẹ̀bùn ló ní kò ní ìpè tí wọ́n ń ròyìn pé òun ní ìpè. Àwọn iṣẹ́ mọ̀ pé níbi tí nǹkan bá ti wá àwọn èdè tí wọ́n bá fi kọ́ ó máa ní ojúlówó ju ara wọn lọ tí a ṣe àyàn ògbúfọ̀ wọn sí lọ. Ẹ rí pé Bíbélì sọ wípé ó ní fún àwọn kan iṣẹ́ ìránṣẹ́, fún àwọn kan kí ló pè iṣẹ́ ìránṣẹ́, ministration. Èdè Greek tí wọ́n fi kọ ibẹ̀ yẹn ni à ń pè ní diakoni lónìí. Diakonos ní èdè Greek, diakonos a lè tú sí diakoni, a lè pè ní iṣẹ́ ìránṣẹ́. Irúfẹ́ àwọn yẹn kì í ṣe ìpè. Kì í ṣe ìpè. Ẹ̀bùn ni. Ẹ̀bùn ni. A fún ní ẹ̀bùn yẹn fún iṣẹ́ ìránṣẹ́ kan pàtó. Iṣẹ́ ìránṣẹ́ máa ń ṣiṣẹ́ lábẹ́ ìpè ni. Iṣẹ́ ìránṣẹ́ máa ń wà lábẹ́ ìpè ni. Ó máa wà ní abẹ́ ìpè. Ọ̀pọ̀ la fún ní ẹ̀bùn láti ṣiṣẹ́ ní abẹ́ ìpè kan. Tó bá ti wá wò wípé òun ní ẹ̀bùn yẹn, a wá wò wípé òun fẹ́ kúrò. Òun lẹ ṣe máa ń rí irú wọn tó jẹ́ wípé wọn ò máa ń pẹ́ kí iná wọn tó kú. Ẹ jẹ́ kí n fi ṣe àpẹẹrẹ kan fún wa. Ṣé mọ̀ pé tí a bá ń dáná igi, a máa ń rí ẹ̀yìn iná. Ṣé mọ̀ pé ẹ̀yìn iná náà ó ń jó? Ẹ̀yìn iná lè wá rò wípé òun náà ní agbára láti jó àbíbẹ́ẹ̀kọ́. Bẹ́ẹ̀ni. Tá a bá mú ẹ̀yìn iná yẹn kúrò nínú iná tó ń jó, tá a fi sí ilẹ̀ ńlẹ̀ láì bu omi sí rárá, kí ni iná ẹ̀ máa ṣe? Iná ẹ̀ máa kú títí ó máa fi kú tó máa di èédú, tó máa di ohun tí èèyàn lè dì mọ́wọ́ tí ò ní gbóná mọ́. Bẹ́ẹ̀ ni tí ẹ̀bùn bá jáde kúrò ní abẹ́ agbòòrùn ìpè, ní tó máa ṣẹlẹ̀ sí ẹ̀bùn nìyẹn. Nítorí kò sí níbi tí a ti fẹ́ lò mọ́, níbi tí ìwúlò ẹ̀ tó ti wúlò kò sí mọ́. Olórí àlùfáà ni Áárónì. Àwọn ọmọ bíbí Áárónì ni a pè ní olórí àlùfáà. Àwọn ọmọ Léfì tí ó kù ni àwọn ọlọ́wọ́ ọ̀tún àwọn àlùfáà. Wọ́n ní láti ṣiṣẹ́ lábẹ́ àlùfáà. Kì í ṣe gbogbo ọmọ Léfì téèyàn kan máa ń sọ pé ní àlùfáà rárá o. Gbogbo ọmọ Léfì kọ́ ni àlùfáà. Àwọn ọmọ Áárónì ni àlùfáà. Àwọn ọmọ Léfì olùrànlọ́wọ́ àlùfáà ni wọ́n ń ran ìpè iṣẹ́ ìránṣẹ́ àlùfáà, wọ́n ràn lọ́wọ́ ni. Ohun tí a wá ń pè ní ìfàmìróyàn
ṣé ẹ rí nígbà tí Ọlọ́run bá pe ènìyàn nínú ìpè, ìránṣẹ́ máa ń wà níbẹ̀. Nítorí pé Ọlọ́run máa pè ẹ́ fún ohun kan pàtó. Kò sí ẹni tí Ọlọ́run pè tí kò ní nǹkan kan pàtó tó máa fi pè é. N tí a pè ẹ́ fún rèé. Tí a pè ẹ́ fún rèé. A wá fún ènìyàn ní ìfi àmì òróró yan ìpè yẹn. Ó ní ẹ ya Paul àti Barnabas sọ́tọ̀ o, torí mo fẹ́ fi ìpè iṣẹ́ ìránṣẹ́ àwọn kèfèrí fún wọn. Wọ́n dẹ̀ gbé ọwọ́ lé àwọn méjèèjì lórí. Wọ́n dẹ̀ yà wọ́n sọ́tọ̀ fún ìpè iṣẹ́ ìránṣẹ́ àlùfáà. Nínú ìpè iṣẹ́ ìránṣẹ́, ẹlòmíì wà tó jẹ́ wípé ìpè tá a fún ó gbọ́dọ̀ dá lórí nǹkan lábẹ́ ìpè yẹn ló ti máa ṣiṣẹ́. Ẹ jẹ́ n fún wa ní àwọn àpẹẹrẹ tó bá ìgbà tí à ń wá yìí mu. A ní àwọn bàbá nínú ẹ̀mí, nínú ìgbàgbọ́ ní orílẹ̀-èdè wa yìí tá lè pè ní ìpè wọn ní ìpè apostoli ìgbàgbọ́. They were apostle of faith. Nítorí ní ìgbà yẹn ìgbàgbọ́ kò tíì dúró bó ṣe dúró. Ọlọ́run láti kọ́ wọn, láti pè wọn ní abẹ́ ìpè ìgbàgbọ́. A rí pé ohun tí àwọn ń kọ́ ní ìgbà yẹn, ìgbàgbọ́ tó lè dojúkọ ohunkóhun. Ní ìgbà yẹn àwọn bàbá yẹn máa kọ́ àwọn ọjọ́ wọn pé kẹ́ ẹ na ìbọn báyìí sí wọn, wọ́n ṣetán láti dúró nítorí pé a kọ́ wọn nínú ìgbàgbọ́. Bẹ́ẹ̀ ni ìpè ṣe rí. Ẹ wo ìránṣẹ́ Ọlọ́run ìlú mọ̀ọ́ká Rehoboam, evangelist ni. Ẹ rí kó dá ìjọ sílẹ̀. Ó ń pè ní ministry, ó ń pàápàá ó ní local church tó ń lọ. Yẹn ni pé ń tó ipò ní iṣẹ́ ìránṣẹ́ yẹn gan, òun tún sì ní ìjọ tó ń lọ. Bẹ́ẹ̀ ni ó ní local church, tá máa pè ní local church tiẹ̀. So nígbà míì a máa ń dàpọ̀, ṣùgbọ́n tí a bá pe èèyàn, ìfi òróró yàn, òun ni pé àṣẹ tá a fún ẹnìyẹn wípé nítòótọ́ òun ni a pè fún iṣẹ́ ìránṣẹ́ èyí tá a yọ sọ́tọ̀. Gbogbo nǹkan wọ̀nyí ni a ti ń ṣìlò nínú ìjọ lónìí. A ti ń ṣì wọ́n lò púpọ̀ torí a ti ń sọ wọ́n di oyè. A ti ń sọ ìpè di oyè. Àwọn ìpè ní iṣẹ́ ìránṣẹ́ 5 tí a sọ nínú ìwé Éfésù, wọn kì í ṣe oyè. Ó ní a pè àwọn kan gẹ́gẹ́ bí apọ́stélì, a pè àwọn kan gẹ́gẹ́ bí wòlíì, a pè àwọn kan gẹ́gẹ́ bí ajíhìnrere, a pè àwọn kan gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn àti olùkọ́. Ìpè ni wọ́n kì í ṣe oyè. They are a máa ń pè wọ́n ní àwọn ẹ̀bùn iṣẹ́ ìránṣẹ́ ọmọ. Àwọn abẹ́ gbogbo ìpè tó di ìjọ mú, inú 5 yẹn ló wà. Abẹ́ wọn ni gbogbo iṣẹ́ ìránṣẹ́ ti wá jẹyọ. Nítorí pé iṣẹ́ ìránṣẹ́ yẹn, ẹ rí pé gbogbo wọn ṣọ́ọ̀ṣì kan báyìí, pé tá bá sọ pé ṣọ́ọ̀ṣì kan, jẹ́ kí n lo ministry fún àpẹẹrẹ irú ìjọ ti wà nísìn United Spiritual Church, tàbí ká sọ pé irú àwọn ìjọ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ní apostoli, ẹni tí ó máa ṣiṣẹ́ lábẹ́ ìpè apostoli. Torí ìjọ yẹn gbọ́dọ̀ ní apostoli. Ìjọ kankan náà gbọ́dọ̀ ní wòlíì. Ìjọ kankan gbọ́dọ̀ ní evangelist. Ìjọ kankan gbọ́dọ̀ ní olùṣọ́ àgùntàn. Ìjọ kankan gbọ́dọ̀ ní olùkọ́ni. Ìjọ tí ò bá ti ní márààrún yìí ò bá ti pé ẹ̀kúnrẹ́rẹ́ iṣẹ́ Kristi kò pé nínú ìjọ yẹn. Ẹ̀kúnrẹ́rẹ́ iṣẹ́ Kristi kò pé nínú ìjọ yẹn. Ilé kíkọ́, mọ àwọn tó máa ṣiṣẹ́ kílé ká tó lè sọ pé ilé dúró ni. Bricklayer máa ṣiṣẹ́ àti àwọn oníṣẹ́ ọwọ́ bẹ́ẹ̀ lọ kí ilé tó lè dúró. Bẹ́ẹ̀ gangan ni ó ṣe rí. Ká wá sọ wípé ó dá ìwọ má ṣiṣẹ́, ìwọ fi ṣẹlẹ̀ wọ́n tẹ̀ wọ́n kò sáyè fún ọ láti ṣiṣẹ́, definitely léèyàn ní lè dúró. Bẹ́ẹ̀ ni kò ní lè dúró pé kò ní jẹ́ ilé tó pé. Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́. Àmín. Ẹ̀yin ènìyàn wa tẹ̀ ń wà nílé, ẹ ní àǹfààní láti pè sórí ètò yìí 081-655-37283 081-655-37283 ni nọ́mbà tí ẹ ní àǹfààní láti pè sí
ètò wọn àwọn kérúbù ló ń lọ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ tán pé ẹni 50 ọdún Reverend Apostle Abel Adéolúwa Akíṣọlá tí wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run láti ìjọ The United Spiritual Church Cathedral tó wà ní Òkèèrè ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Ẹ kú atótónu àtẹ̀kàn bàbá wa. Ẹ kú iṣẹ́ olóòtú. Olórí ìjọ ni ẹ̀dẹ̀ ti ní àǹfààní láti pé 50 ọdún. Ìrírí àmà ti pọ̀ gan gẹ́gẹ́ bí olórí ìjọ pé mo fẹ́ jẹ́ olórí ìjọ. Ẹ̀yà àrùn àwọn ìrírí wo lẹ́tì ní a ní láti kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Ẹ ṣé. Kí n kọ́kọ́ sọ pé mi ò ń ṣe olórí ìjọ. Mi ò ń ṣe olórí ìjọ, ṣùgbọ́n mo lè sọ pé pẹ̀lú oore ọ̀fẹ́ tí Ọlọ́run ti fún mi, mo lè pe ara mi ní gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn àgbà àlùfáà nínú ìjọ. Ó dà kálù bẹ́ẹ̀. Bóyá kí ni àwọn ìrírí tá a lè múlò pé ó dà àgbà àlùfáà nínú ìjọ tó ń ṣíwájú àwọn ènìyàn, báwo la ṣe lè rò? Ẹ ṣé. Ohun àkọ́kọ́ tí ènìyàn gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀, ohun ó jẹ lára ìbéèrè yín tí a ṣẹ̀ṣẹ̀ dáhùn tán. Kí èèyàn tó lè jẹ́ àlùfáà nínú ìjọ, ó gbọ́dọ̀ kọ́kọ́ mọ ìpè ẹ̀. Ó gbọ́dọ̀ kọ́kọ́ mọ ìpè ẹ̀. Ìpè wo la pè mí? Nítorí pé ìpè tí Ọlọ́run bá pèèyàn sí ló máa rọrùn fún. Ohun tó bá ń fi agídí ṣe kò rọrùn fún ẹ. Ọlọ́run ò pè ẹ́ síbẹ̀. Bẹ́ẹ̀ ni bí mo ṣe wà yìí, mi ò ní ẹ̀bùn wòlíì pé kán gbé ọ́n ríran. Bí akéèyàn gòdì òkè àbí kéèyàn sédè. Mo mọ ìpè mi tó dájú. Nígbà tá a bá kọ́kọ́ mọ ìpè wa, ohun tí Ọlọ́run ní ìpinnu fún wa, nítorí pé gbogbo ẹ̀ka márààrún tá à ń sọ nǹkan kan ṣó la ń ṣiṣẹ́ fún. Gbogbo ẹ̀bùn àti iṣẹ́ ìránṣẹ́ nǹkan kan ṣó la ń ṣiṣẹ́ fún. À ń ṣiṣẹ́ fún ara Kristi ni. À ń ṣiṣẹ́ fún ara Kristi ni. Torí náà nínú ìrírí mi nínú gẹ́gẹ́ bí àlùfáà, ìyẹn gbọ́dọ̀ dájú. Ìkejì, ẹni tó máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àlùfáà, ó gbọ́dọ̀ ní ìtẹ́lọ́rùn, ìforítì, ìfàyàrán. Ṣé ẹ rí mẹ́tẹ̀ẹ̀ta yìí, èèyàn kì í ní tí nǹkan bá ń lọ déédé. Tí èèyàn bá wà níbi ìgbádùn, níbi tí nǹkan ti ń lọ déédé, ṣọ́ máa ní kó forítì, ṣọ́ máa ní kó fàyàrán. Kò sí nǹkan tó fẹ́ forítì ń bẹ. Kò sí nǹkan tó fẹ́ forítì ń bẹ. Kò sí nǹkan tó fẹ́ fàyàrán ń bẹ. Ṣọ́ máa ní kó ní tẹ́lọ́rùn. Kò sí nǹkan tó fẹ́ ní tẹ́lọ́rùn ilé ń bẹ. Ẹ wo àwọn ọmọ Léfì tí a sọ yìí, wọn ò ní ìpín nínú Ísírẹ́lì. Nígbà tí a ń pínlẹ̀ fún wọn. Ọlọ́run fi wọ́n ṣe ìdámẹ́wàá àti ìrọ́pò Ísírẹ́lì ni. Ṣé mọ̀ pé ohun tí ìwọ̀nba tọ́lọ́run fún wọn, ó gbọ́dọ̀ tẹ́ wọn lọ́rùn. Tí èèyàn ò bá ní ìtẹ́lọ́rùn, a ṣubú. Ìkejì, ìkẹta, tí èèyàn ò bá wá ní gẹ́gẹ́ mo ṣe sọ pé ìfaradà, tí ohun tí èèyàn ò bá lè gba gẹ́gẹ́ bí ohun tó bá wá sí ọ̀nà ẹ̀, tí ò bá lè gbà á tójú bọ ohun tí ò yẹ kó tójú bọ. Gẹ́gẹ́ bí àlùfáà, kò sí iṣẹ́ tí kò ní ìfaradà tiẹ̀. A gbọ́dọ̀ mọ ìpè wo ní ìfaradà wo ní iṣẹ́ àlùfáà ló ń fún ènìyàn. A gbọ́dọ̀ lè faradà nígbà tá a ní kínkínní, nígbà tá a ní púpọ̀. A gbọ́dọ̀ lè fi faradà. Tí àwọn nǹkan wọ̀nyí bá wà nínú ìrìn àjò ènìyàn, ó máa ran ènìyàn lọ́wọ́. Then ìkóra ẹni ní ìjánu. Àlùfáà gbọ́dọ̀ ní ìkóra ẹni ní ìjánu tó pọ̀. In fact, ibi tí ẹ̀kún ìkóra ẹni ní ìjánu tó yẹ kó wà nínú iṣẹ́ àlùfáà, òun ló yẹ kó wà. Gbogbo nǹkan kọ́ làlùfáà lè kọ́. Gbogbo ìwà kọ́ làlùfáà lè wù. Kódà tí kìí ṣe ohun tó burú, ṣùgbọ́n kò burú ní tòótọ́, ṣùgbọ́n kò tẹ̀ tí gbọ́dọ̀ wù. Kò tún gbọ́dọ̀ wù. Bẹ́ẹ̀ ni
ṣé wá rí ìgbọ́ràn ó ṣe pàtàkì láti gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Kí ni Ọlọ́run sọ fún ẹ? Báwo lọ́lọ́run ṣe ní kó ṣe nínú iṣẹ́ ìránṣẹ́? Tí ènìyàn bá ti gbọ́ràn, ohun kan ṣoṣo ni èmi sọ fún Ọlọ́run nínú ìrìn àjò mi. Mo ní Ọlọ́run, àdéhùn wà láàrin èmi àti Ọlọ́run. Àdéhùn tó wà láàrin èmi àti Ọlọ́run ni Ọlọ́run kàn jẹ́ kó dá mi lójú ìfẹ́ mi. Ní àdúrà kan ṣoṣo lèmi máa ń gbà. Ọlọ́run jẹ́ kó rọrùn fún mi láti ṣe ìfẹ́. Wọ́n á sọ fún Ọlọ́run, tọ́lọ́run bá ní kí n jókòó lórí àga yìí, ohun tí mo fẹ́ mọ̀ dájú ni pé ṣé ìfẹ́ Ọlọ́run ni fún mi láti jókòó sórí àga yìí? Tí n bá wá jókòó sórí àga yẹn, tí ebi bá ń pa mí, tí ìyà bá ń jẹ mí, ẹ jẹ́ mọ̀ pé kò ní bà mí nínú jẹ́. Torí mo mọ̀ pé ìfẹ́ Ọlọ́run ni fún mi láti wà níbẹ̀. Láti wà níbẹ̀. Nígbà míì ìfẹ́ Ọlọ́run fún wa gẹ́gẹ́ bí àlùfáà á ní wa lára, á pọ́n wa lójú. Ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣe ìfẹ́ Ọlọ́run fún Jésù ni pé kán fi ìṣòlù ọwọ́ ọ̀tún, kán fi ìṣòlù ọwọ́ òsì. Jésù náà wo gbogbo ìnira yẹn, ó ní ọba báyìí bá òun kí aago ìkórè kọjá òun. Ṣùgbọ́n Olúwa, ìfẹ́ tìrẹ ni ká ṣe. Gẹ́gẹ́ bí àlùfáà, tá a bá ti lè dúró nínú ìfẹ́ Ọlọ́run, a gbọ́dọ̀ mọ̀ pé a gbọ́dọ̀ jìyà nítorí Kristi. Ebi gbọ́dọ̀ pa wá nítorí Kristi. Ẹ̀gbọ́n tí apọ́sítélì Paul sọ ni, ó ka iye ìgbà tá a dùn ní pàṣán, ó ka iye ìgbà tá a sọ ní òkúta, ó ka iye ìgbà tí ewu lọ́dọ̀ àwọn ọlọ́ṣà. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé iṣẹ́ àlùfáà nísìnyí a ti rò wípé iṣẹ́ tí ó gbọ́dọ̀ mú ọrọ̀ bí àwọn iṣẹ́ tó kù wá ní. Bí ti lọ́yà, bí ti dókítọ̀. Iṣẹ́ àlùfáà ò rí bẹ́ẹ̀ o. Iṣẹ́ àlùfáà kì í ṣe iṣẹ́ tó gbọ́dọ̀, tọ́lọ́run bá fi ọrọ̀ kún fún ẹ, ó fẹ́ bẹ́ẹ̀ ni. Iṣẹ́ àlùfáà kì í ṣe iṣẹ́ tó pọn dandan láti mú ọrọ̀ wá tipátipá, nítorí pé iṣẹ́ sacrifice pátápátá gbà ní iṣẹ́ àlùfáà. Kò sí àkókò púpọ̀ fún wa, ẹ jẹ́ kí n mú àwọn ìbéèrè yìí wá nítorí ọlá àkókò. Kí ni àwọn nǹkan tí kì í ṣe ìjọ táwọn èèyàn tá à ń pọ́n jẹ́bẹ̀ ní ìjọ Ọlọ́run alààyè lénìí? Kí ni àwọn nǹkan tí kì í ṣe ìjọ tá à ń pọ́n ní pé ilé gangan ìjọ láyé òde òní? Kí ni àwọn nǹkan tí kì í ṣe ìjọ? Ẹ ṣé. Ó ṣe ni láàánú pé ohun tí kì í ṣe ìjọ là ń ná owó pípọ̀ lé lórí lónìí. Gbogbo ìjọ ló máa ní àwọn fẹ́ kọ́ kàtídírà ńlá. Ìjọ kọ́ náà ń kọ́ yẹn, ògiri ló ń kọ́ o. Ìyẹn kì í ṣe ìjọ. Ìyẹn kì í ṣe ìjọ. Nígbà tí Jésù ní òun máa kọ́ ìjọ òun, ó ní máa kọ́ ìjọ mi, bíríkì kọ́ ló ń sọ, ẹnu ọ̀nà kọ́ ló ń sọ, mábù tá a fi ṣe àga wàásù òun kọ́ ló ń sọ. Rárá o, gbogbo àwọn wọ̀nyí wọn kì í ṣe ìjọ. Àwa olùjọ́sìn nínú ẹ̀, àwa ni ìjọ. Àwa ni ìjọ. Igi ò lè jọ, páànù ò lè jọ. Ìpéjọpọ̀ tó bá ti ju èèyàn kan lọ, ó ti di ìjọ. Ni Jésù ṣe sọ pé níbi tí ẹni méjì tàbí mẹ́ta bá wà, wọ́n ti jọ nìyẹn. Gathering. Àwọn tá a wá ti pè jáde kúrò nínú ayé, àwọn ni ìjọ. Àlùfáà kì í ṣe ìjọ. Apọ́sítélì kì í ṣe ìjọ. Mo lè jẹ́ àlùfáà, ìyẹn ò túmọ̀ sí pé ìjọ Kristi ni mí. Tí a bá ṣì ń rí ìwà ayé nínú mi, tàbí kí n kúkú sọ báyìí, olúkúlùkù ẹni tí a bá ṣì ń rí àpẹẹrẹ àti ìwà Ádámù nínú ayé ẹ̀, kò tí ì di ìjọ Kristi. Nítorí pé ohun tí Jésù máa kọ́kọ́ ṣe nínú ayé ìjọ ni pé kó mú irú Ádámù pátápátá kúrò nínú ẹ̀. Ní ìwé Kọ́ríńtì yẹn ṣe sọ wípé bí ẹnikẹ́ni bá wà nínú Kristi Jésù, ó ti di ẹ̀dá titun, ohun àtijọ́ ti kọjá lọ. Ádámù ló ti kọjá lọ yẹn. Ìwà Ádámù ti kọjá lọ, torí ẹ̀ṣẹ̀ Ádámù kò sí nínú ayé ìjọ o. Ẹ̀ṣẹ̀ àjogúnbá Ádámù ẹ lè rí nínú ìjọ Kristi, torí Jésù ti pa gbogbo ẹ̀ rẹ́ pátápátá. Nínú ìjọ Kristi kò sí ẹ̀ṣẹ̀ Ádámù mọ́ níbẹ̀, kò sí ìhùwàsí Ádámù mọ́ níbẹ̀. Ìwé Gálátíà orí 2 ẹsẹ̀ 20 tẹ̀tilẹ̀ sọ wípé a ti kàn mí mọ́ àgbélébù pẹ̀lú Kristi. Ó ní síbẹ̀ mo wà láàyè. Ó ní ṣùgbọ́n wíwà láàyè tí mo wà láàyè nínú ara kì í ṣe èmi mọ́, ṣùgbọ́n Kristi wà láàyè nínú mi. Nítorí náà ògiri kì í ṣe ìjọ, oyè kì í ṣe ìjọ. Gbogbo ohun tí kì bá ti ń ṣe ohun tí Jésù Kristi
ti fi ẹ̀jẹ̀ wẹnu mọ́ kì í ṣe ìjọ. Ọlọ́run alààyè á túbọ̀ ràn wá lọ́wọ́. Ikú àwọn ọ̀dọ́ tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó wọ́pọ̀ ní àkókò yìí, kí ni ojú ìwòye yín? Kí ni ojú ìwòye yín sí ọ̀rọ̀ ikú àwọn ọ̀dọ́? Ikú àwọn ọ̀dọ́ tó wọ́pọ̀ nírú àkókò yìí. Ọ̀dọ́ mi kú nígbà táwa kéré, táwọn bàbá wa pé 130, tán bá pé 140 wọn kì í kú, ṣùgbọ́n ṣé ó ti di 30 something 40 something, ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. Kí la lè sọ pé. Àwọn nǹkan tó fà á pọ̀. Ìkíní, ẹ̀yin lè pè wọ́n ní ìránṣẹ́ Ọlọ́run. Ọlọ́run lè máa mọ̀ wọ́n gẹ́gẹ́ bí ìránṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn lè máa wà lábẹ́ ẹ̀bùn kí wọ́n dẹ̀ ti kúrò nínú iná tó mú wọn gbóná. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ní àkọ́kọ́. Ìyẹn ni ohun tó ní ṣe pẹ̀lú ti ẹ̀mí. Wọ́n lè máa ní àwọn àmúyẹ tí mo sọ gẹ́gẹ́ bí àlùfáà yìí. Gẹ́gẹ́ bí àlùfáà gbọ́dọ̀ ní. Tí èèyàn ò bá ti lè mọ̀ wípé iṣẹ́ àlùfáà kì í ṣe pé ó gbọ́dọ̀ fún mi ní ọrọ̀ tó wá ń lé ọrọ̀ nínú ẹ̀. Ẹ má gbàgbé pé Bíbélì ní pé wọ́n máa fi irin gbígbóná gún ara wọn ní ọkọ̀. Ìyẹn ń fà á. Àwọn ohun ìgbàlódé náà tún ń fà á. Ṣé rí ọ̀pọ̀ oúnjẹ tí à ń jẹ lónìí, eléyìí kì í ṣe ti àwọn àlùfáà nìkan, gbogbo wa ló pátápátá. Àwọn genetics food là ń jẹ ní ìsìn. Àwọn oúnjẹ tí a ti fi ìmọ̀ ìgbàlódé tá a ti fi yí bí ìṣẹ̀dá ṣe dá wọn bá ṣe fi yí padà. A fẹ́ kí tòmátò wa kó tóbi gbangba. A fẹ́ kí ìbẹ́pẹ wa ṣígù là ń pè lẹ́gbàá, pọ́pọ̀. A fẹ́ kó tóbi. Tẹ́ ẹ bá wo àwọn ìbẹ́pẹ yẹn, àwọn èso yẹn, a rí pé tí ìṣẹ̀dá tí kò sí, tí genetics kìíní wọn tá àti ṣe àrọ́dárọ́dá ìṣẹ̀dá wọn lẹ́nu, wọ́n máa ń yàtọ̀. Bẹ́ẹ̀ náà ni èròjà tó máa fún ara ṣe máa yàtọ̀. Máa fún wa ní àpẹẹrẹ tó wọ́pọ̀ nígbà táwa wà ní kékeré. Tí àwọn màmá wa bá ro ẹ̀bà, tán bá ro ẹ̀bà ní ọjọ́ Monday, ẹ sì lè jẹ ẹ̀bà yẹn ní ọjọ́ Friday tí ẹ̀bà yẹn ò ní bàjẹ́. Tó dẹ̀ máa le koko dáadáa. Ọ̀nà méjì ni ẹ̀bà yẹn máa ṣe. Ó máa fọ́ọ̀mù awọ, ó máa sàápá. Tó jẹ́ pé ẹ máa ṣí àpá yẹn kúrò báyìí. Ẹ̀bà yẹn á sì wà bẹ́ẹ̀ tí ò ní bàjẹ́. Ọmọdé àgbà nílò tọ́. Tó bá wá jẹ́ inú ewé ló wà, á ti bá ewé yẹn rẹ́. Ẹ̀yin ẹ jẹ́ ẹ̀bà kù lénìí. Tí ó bá máa di òwúrọ̀ ọ̀la, kí ló máa ṣẹlẹ̀ sí ẹ̀bà yẹn? Á ti máa domi. Kí ló fà á? A ti yí ìṣẹ̀dá ẹ̀gẹ́ tá a tún pè ní pákí, a ti yí padà. Ìṣẹ̀dá ẹ̀gẹ́ yẹn ni pé kó lo ọdún 3 nínú ilẹ̀. A ti yí sí ọdún 1. A yí sí oṣù 6. Ó ní àkóbá tó máa ń ṣe fún àgọ́ ara. Ìkejì ni ohun tọ́wọ́ mi ò tó, ìkẹta máa fi gọ̀gọ̀ fà á. Àníyàn àti ń kó sí ọkàn wa jù. Mo fẹ́ kọ́lé. Àníyàn yẹn pọ̀. Mo fẹ́ kọ́lé. Ṣé ẹ wá rí wàhálà pé mo tẹ̀ fẹ́ kọ́lé yẹn pàápàá, ó ti pa ọ̀pọ̀lọpọ̀. Wàhálà pé mo fẹ́ kọ́lé yẹn pàápàá, ó ti jẹ́ kọ́ ọ̀pọ̀lọpọ̀ náà kàn ṣí ẹsẹ̀ gbé. Mo fẹ́ ra mọ́tò. Bẹ́ẹ̀ni, mo fẹ́ travel out. Bẹ́ẹ̀ni, àwọn nǹkan yẹn ti pọ̀ jù. Àwa ohun tá a pè ní comfortability, pé kára kan dẹ̀mí, ìlọ́rọ̀ là ń wá. Kára dẹ̀mí, kí n sùn kí n jí lálàáfíà. Àwa lára ohun tó tún fà náà tún ní agbègbè wa ní ìsìn májèlé pọ̀ nínú afẹ́fẹ́ tá ń fà sí mú. Tí wọ́n bá ṣe àyẹ̀wò nínú ìgboro báyìí, atẹ́gùn tí afẹ́fẹ́ tá ń fẹ́ sí mú, májèlé tí à ń pè ní carbon dioxide ó pọ̀ nínú ẹ̀. Ó máa jáde látara mọ́tò, ó máa jáde láti ara àwọn alùpùpù, ó máa jáde láti ara àwọn amúnáwá tá ń pè ní generator. Ẹ rí pé nínú ìròyìn náà máa sọ pé ìdílé ẹni 6 wọ́n tan jẹ́ẹ̀nì pa wọ́n, èéfín jẹ́ẹ̀nì pa wọ́n, nítorí pé àwọn yẹn fa ìwọ̀n tó pọ̀ sínú ló ṣe pa wọ́n ní ẹ̀ẹ̀kan. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa tá ń rìn títì, ìwọ̀n díẹ̀díẹ̀ tá ń fà yẹn náà sínú, nítorí pé májèlé ló jẹ́ nínú ẹ̀yà ara wa nígbà tó bá wọlé. Ó ń ṣara ní jàǹbá. Bẹ́ẹ̀ ni. Òun náà tún kún àwọn ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni, ó kún bẹ́ẹ̀ àwọn ohun tí ó ń ṣokùnfà ó pọ̀, ṣùgbọ́n jẹ́ kí n kàn
dúró lórí àwọn. ẹ jẹ́ kí n fi àyè sílẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ fún àwọn ènìyàn wa tí wọ́n fẹ́ pè wọlé sórí ètò yìí 081-655-37283 081-655-37283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pè sí. Tẹ́ bá ti pe nọ́mbà yẹn a máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ bá rí pé ẹ wà ń bẹ̀ dáadáa 081-655-37283 ní nọ́mbà yẹn tí líǹkì bá ti dọ́dọ̀ yín ẹ ti rí nọ́mbà yẹn lórí líǹkì yẹn ẹ ní àǹfààní láti pè sí nọ́mbà yẹn a máa gbé ìpè yín. Alàgbà Ṣeun Òkúbóyè akin ń pé a rí pé wà ń bẹ̀ tẹ́ ń wò wá dáadáa àti gbogbo àwọn ènìyàn wa tí wọ́n wà níbẹ̀. Ẹ jẹ́ kí n mú orin ẹ̀mí ìwá láàrin ìṣẹ́jú díẹ̀ tí a bá ní ìpè tí tàbá ní àwa tí a bá fẹ́ pè wọlé láti béèrè ìbéèrè kan tàbí òmíràn lọ́wọ́ àwọn bàbá wa. Rí pé ẹ pọ̀ ń bẹ̀ dáadáa wa rí pé ẹ pọ̀ ń bẹ̀ dáadáa ẹ ṣe púpọ̀ pẹ́ wà pẹ̀lú wa lórí ètò ohun àwọn kérúbù. À ń ṣe eléyìí láti fi sàmì sí ayẹyẹ ọjọ́ ìbí 50 ọdún bàbá wa nínú Olúwa Reverend Apostle Abel Adéolúwa Akínsọlá tí wọ́n jẹ́ àlejò pàtàkì lórí ètò tòní. A pè ní sitting with an elder at 50 wọ́n ní a pè ẹ ṣé púpọ̀ wípé wà pẹ̀lú ẹ ní àǹfààní láti pèsè nọ́mbà yẹn láàrin ìṣẹ́jú díẹ̀ kí n tó mú ìbéèrè tó kẹ́yìn. Hello Hello, sir. ẹ kúrò lẹ́ sà. Ẹ kúrò lẹ́ sà o. Yes sir, kí lórúkọ àti bulletin ń pè wá sà? Ẹ kú iṣẹ́ Olúwa sà o. Yes sir, kí lórúkọ àti bulletin ń pè wá sà? Orúkọ mi ni bàbá aládùúrà iṣẹ́ Olúwa tẹ́lẹ̀ láṣẹ o. Ẹ káàbọ̀ sórí ètò sà, bàbá aládùúrà iṣẹ́ Olúwa tẹ́lẹ̀ dá láṣẹ. Ẹ kú iṣẹ́ Olúwa sà. Yes sir. Ẹ ṣàbí ọkọ fẹ́ kí bàbá wa nínú Olúwa tó jẹ́ àlejò wa ni. Wọ́n ń gbọ́ yín. In fact, èyí ló máa jẹ́ ìgbà àkọ́kọ́ tí màá máa rìn ní kùdíkì tí màá lè máa gbọ́ ètò yìí. Ṣùgbọ́n nínú kí o sáà ń gbogbo kan inú Ọlọ́run ló kórè. Orúkọ Jésù bá iṣẹ́ ìrìnsẹ̀ yóò ní bàjẹ́. Àmín. Àwùjọ jèrè ní ológun. Àmín. Bàbá wa olóòtú lórúkọ Jésù ẹ̀ ní jẹ́ ìsánu. Àmín. Inú mi ń dùn ẹ̀ sáà máa bá ètò lọ. Inú mi ń dùn pé a ní àwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ nínú ìjọ tó lù ṣe dáàbò. Ẹ ṣeun gan bàbá wa. Ẹ ṣe púpọ̀ bàbá wa, ẹ ṣe púpọ̀. Amen. Ẹ pẹ́ fún wa sà. Ẹ ṣe púpọ̀ bàbá wa, ẹ ṣe púpọ̀ bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin ènìyàn tó wọ́n tó kù tẹ́ bá fẹ́ pè wọlé, a dúpẹ́ lọ́wọ́ bàbá aládùúrà iṣẹ́ Olúwa tẹ́lẹ̀ dá láṣẹ tọwọ́tọwọ́ ni mo fi dúpẹ́ lọ́wọ́ yín sà. Ìpẹ́ pè wọlé ara wa ni wọ́n lórí ètò àwọn kérúbù. Ṣùgbọ́n ìgbà àkọ́kọ́ nìyí, a rí pé ẹ̀ lọ lórí jí títí náà lẹ́ ń pè àti gbóhùn òrò mọ́tò. Ẹni tó bá fẹ́ pè wọlé láàrin ìṣẹ́jú díẹ̀ ní àǹfààní láti pè wọlé 081-655-37283. Ẹ ṣé púpọ̀. Ní ọwọ́ rẹ̀ olùgbàlà bàbá tún ṣe wò. Bàbá jẹ́ kó yẹ mí o. Bàbá tún ṣe wò. Bàbá jẹ́ kó yẹ mí o. Bàbá tún ṣe wò. Bàbá jẹ́ kó yẹ mí o. Bàbá tún ṣe wò. Bàbá jẹ́ kó yẹ mí o. Bàbá tún ṣe wò. Bàbá jẹ́ kó yẹ mí o. Bàbá tún ṣe. Bẹ́ẹ̀ ni kọ́lọ́run alààyè kó tún ayé tèmi náà ṣe kó tuntun yín ṣe láàrin ìṣẹ́jú díẹ̀ sì ní àǹfààní láti pè wọlé 081-655-37283 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pè. Tẹ́ bá ti pè wọlé báyìí a máa gbé ìpè yín lẹ́ẹ̀kan náà. Ẹ̀yin ṣàbọ̀ síbi tí ariwo èèyàn ti ní pọ̀ jù tá máa gbọ́ ohùn ara wa dáadáa. Ẹ kú àtótónu àtẹ̀kùn bàbá wa. Ẹ kú iṣẹ́ olóòtú. A ó tó yàn dá yín láàrin ìṣẹ́jú díẹ̀ torí adípá àwọn àlùfáà máa ń bísí púpọ̀. Ẹ ṣé. Bàbá wa pé ẹni 50 ọdún
fọ́lọ́run. Ọkùnrin tó fẹ́ pé 50 ọdún, kí ni àwọn nǹkan tó gbọ́dọ̀ fi sójú ṣe? Ọkùnrin tó fẹ́ pé 50 ọdún tó dẹ̀ fẹ́ yán gidi ti yín báyìí, tí kásọ̀sì náà dẹ̀ máa dúró lọ́rùn ibi ti yín báyìí, ẹ ṣé. kí ni àwọn nǹkan tó gbọ́dọ̀ fi sójú ṣe? Àwọn nǹkan tí irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ fi sí ojúṣe gbọ́dọ̀ ó pọ̀, ṣùgbọ́n máa mẹ́nuba díẹ̀. Lákọ̀ọ́kọ́ kì í ṣe ẹni tó fẹ́ pé 50 nìkan. Ṣé rí, èèyàn gbọ́dọ̀ ìwọ̀ntúnwọ̀nsì, kéèyàn mọ ìwọ̀n ẹ̀. Tó o bá ti mọ ìwọ̀n ohun tó gbé, tó kọjá yẹ, tó o bá ti mọ ìwọ̀n ohun tó gbé, àkọ́kọ́. Ìkejì, òun ni wípé a gbọ́dọ̀ ní ọkàn ìkẹ́kọ̀ọ́. Ẹlòmíì kan gbé ìgbé ayé yìí ni, ó ń wo fíìmù, ó ń rí ìgbé ayé, kò kẹ́kọ̀ọ́ nínú gbogbo ohun tó yẹ ká, kò kọ́ ẹ̀kọ́ nínú fíìmù tó ń wò. Tí n bá rí àwọn méjì tí wọ́n ń jà tó ń dira wọn mú, màá ní àwọn eléyìí ò kẹ́kọ̀ọ́. Ẹbí wọn rí, a máa rí tó ti wo fíìmù tàbí tó ti gbọ́ pé èèyàn kankan ó rọ ta ẹnì kejì ẹ̀ báyìí, ẹnìyẹn ṣubú, ó gbàbẹ̀ kú. Ṣé ẹ rí pé àwọn èèyàn ò kẹ́kọ̀ọ́? Wọn kẹ́kọ̀ọ́. Ohun gbogbo tó yí wa ká gbọ́dọ̀ jẹ́ ẹ̀kọ́ fún wa, ká máa mú àwọn ẹ̀kọ́ yẹn lò. A gbọ́dọ̀ wo àwòkọ́ṣe o. Àwọn nǹkan tí ó máa ń jẹ́ kí èèyàn sáré dàgbà ju ọjọ́ orí lọ tàbí kó ṣẹ́ ẹ̀mí légbodò, a ò gbọ́dọ̀ wo àwòkọ́ṣe. Báyìí ni lágbájá ṣe rìn, èmi náà fẹ́ rìn bẹ́ẹ̀. Ó lè má fún ẹ ní àbájáde tí lágbájá ní. Ohun tí mo wá fẹ́ sọ, tí mo fẹ́ kí gbogbo wa kíyèsí dáadáa ni wípé nínú ìrírí mi tí mo ti ní, tí mo fẹ́ kí gbogbo ènìyàn ká dìmú dáadáa ni pé a ò máa ń pèsè fún ọjọ́ alẹ́ wa. Gẹ́gẹ́ bí ènìyàn, a kì í pèsè fún ọjọ́ alẹ́ wa. A kì í pèsè fún ọjọ́ alẹ́ wa. Ọlọ́run fẹ́ ká pèsè fún ọjọ́ alẹ́ wa. Ká mú yẹn dání. Báwo la ṣe máa pèsè fún ọjọ́ alẹ́ wa? Ìlànà Bíbélì ni gbogbo ohun tí mò ń sọ fún wa yìí o. 5% ohun tó ń wọlé fún ẹ, bóyá ò ń gba owó oṣù, bóyá ò ń ṣiṣẹ́ ọwọ́, 5% ohun tó ń wọlé fún ẹ ló gbọ́dọ̀ fi pamọ́ fún ìgbáradì ọjọ́ alẹ́. Ẹ gbọ́, 5%. Ọlọ́run ò fẹ́ ká jẹ ohun gbogbo tó ń wọlé fún wa tán pátápátá. Kódà tí ò bá tó ẹ jẹ, Ọlọ́run ò fẹ́ kó jẹ tán. Tí ò bá tó ẹ jẹ, ó má tó ẹ jẹ, Ọlọ́run ò fẹ́ kó jẹ tán. Ọlọ́run ò fẹ́ kó jẹ tán. Ó fẹ́ kó fi ohun kan pamọ́. Máa wá fún wa ní, máa kàn ṣe àpẹẹrẹ kékeré kan fún wa tí máa ń sábà ṣe fún àwọn ènìyàn. Ká sọ wípé bí Nàìjíríà ṣe rí yìí náà lónìí yìí, 100 náírà, ta ni 100 náírà tó jẹun tó yó? Tó bá jẹ́ wípé 100 náírà ni mo lè rí lójúmọ́, gbogbo ohun tí kì í ṣiṣẹ́ 105 náírà ni mo lè rí lójúmọ́ láti fi jẹun, ṣé mọ̀ pé kò yó mi? Tí n bá fi gbogbo 100 náírà yẹn jẹun, kò kú yó mi. Mo wá fi jẹun fọ́gbọ̀n ọdún, ṣé mọ̀ pé mi ní nǹkan kan nìyẹn? Ṣùgbọ́n nínú 100 náírà yẹn, tí n bá wá jẹ oúnjẹ 100 náírà, tá mọ̀ sí 80 náírà, tí mo mú 20 náírà tí mo fi ń pamọ́. Ẹ jẹ́ mọ̀ wípé tí n bá fi 20 náírà yẹn, tí n bá jẹun yẹn bẹ́ẹ̀ fún 30 ọdún, mo máa ti ní owó tó lé ní 2,200. Àwa tá bá ṣe ìṣirò, ká ṣe ìṣirò 20 náírà ní ojoojúmọ́, 20 náírà fún 30 ọdún. Bí Ọlọ́run ṣe fẹ́ ká gbé ìgbé ayé wa nìyẹn. Torí Ọlọ́run kò fẹ́ kí ká má pọ̀ sí, ká má bì sí. Pàápàá ní ti ìṣúná owó. Ó dùn mí pé ọ̀pọ̀lọpọ̀ oníwàásù máa ń ṣi òwe yẹn, wọ́n máa ń ṣì túmọ̀ fún wa nínú Bíbélì. Lọ́nà wo? Tẹ́ tí ìbéèrè òwe wo ni ẹ? Òwe tálẹ̀ǹtì ni. A ń sọ pé tálẹ̀ǹtì ẹ, ijó, ó lè lùlù, ó lè kọrin, ó lè ṣe kíní. Ohun tí Jésù ń sọ ń bẹ̀ kọ́ yẹn. Owó ni Jésù ń sọ, tálẹ̀ǹtì owó. Ẹ rí pé ó sọ fún ẹni tó fún ní tálẹ̀ǹtì kan yẹn pé ó ò ṣe fi owó mi sí ilé ìpamọ́, ó bá ní èrè, kí n lè rí èrè lórí ẹ̀.
ìyẹn túmọ̀ sí pé ẹni tí ò ní ànúkún nínú tálẹ̀ǹtì kan tá a fún ajẹ́níyà ni o ṣùgbọ́n ẹni tó fi méjì kún tiẹ̀ tó fi méjì kún méjì tá a fún àyìn ẹni tó fi márùn kún márùn tá a fún àyìn ó wá sọ fún wa pé ẹnikẹ́ni tí ò bá lè pèsè fún ilé ẹ̀ ó sẹ́ ìgbàgbọ́ ó burú ju àìgbàgbọ́ lọ gbogbo nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ fi sínú ìrìn àjò wa pé ohun gbogbo tí ó bá wọlé fún mi yálà ó tó mi jẹ tàbí kò tó mi jẹ mi ò gbọ́dọ̀ jẹ gbogbo ẹ̀ tán nígbà tá a wà ní kékeré àwọn eré orí ìtàgé àgbéléwò kan mo ti gbàgbé àkọlé ẹ̀ ṣùgbọ́n a máa ń sọ pé ọba ìlú àpà tọ́wọ́ bá tẹ ọba ìlú àpà pípa ní apá ọba yẹn wá ń bá ọmọ ẹ̀ sọ̀rọ̀ nínú eré yẹn ó ní tó o bá rí kíún kó o jẹ kíún tó o bá rí wọ̀mù kó o jẹ kíún tó o bá rí wọ̀mù kó o jẹ kíún ó ní òòrùn tí ọba tó jẹ̀wàjẹ̀wà tó fi méjì àpò ìlànà yẹn ni Ọlọ́run fún Jósẹ́fù tí Jósẹ́fù fi gba ilẹ̀ Íjíbítì nínú gbogbo ìgbà ọ̀pọ̀ wọ́n ń fi ìdá 5 pamọ́ ìwọ náà nínú iṣẹ́ tó ń ṣe o gbọ́dọ̀ fi ìdá 5 pamọ́ fún ọjọ́ alẹ́ ẹ jẹ́ ká fi ìpàdé síjọ́ mi tá ò tún wá torí tá a bá ní ká jókòó báyìí ilẹ̀ aṣú ẹ jẹ́ ká fi ìpàdé sí ọjọ́ mi a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ wà ń bẹ̀ a rí pé wà pẹ̀lú wa láti bẹ̀rẹ̀ a rí pé wà pẹ̀lú wa dé ìparí ní orí ètò tòní ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Abímbọ́lá wọ́n ní good program ẹ ṣé púpọ̀ Blessing Adéoyè wọ́n ní well done my pastor God bless you ma Olúwatóyìn Àrínọlá Òṣọba wọ́n ní well done my pastor more anointing sir Túndé Sànyáolú wọ́n ní blessings Olúwa ló ní glory wọ́n ní I love this more anointing sir God bless you Abíọ́lá Akíṣọlá Adomohai wọ́n ní more anointing and God's wisdom upon you in Jesus' name. Ẹ ṣé púpọ̀ adúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Ẹ jẹ́ ká mú orin ẹ̀mí ìwà láàrin ìṣẹ́jú díẹ̀. Bàbá yóò gbàdúrà fún wa. Ẹ̀wọ̀n á gbàdúrà fún wa. Àwa máa lọ sílé. Ẹ ṣé púpọ̀ wípé ẹ wà pẹ̀lú wa lórí ètò. Sí Calvary, ibi ẹ̀jẹ̀ náà, ìdánwò lóde nínú lọ́tà gbé dìde. Jésù ló ń tọ́ mi lọ, ìṣẹ́gun dájú. Àmọ́ fẹ́ rí Jésù kí n máa wojú rẹ̀, kí n máa kọrin títí nípa oore rẹ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó fún orí ọ̀fẹ́ tó fún wa lónìí pẹ̀lú bàbá nínú Olúwa Reverend Apostle Abel Adéolúwa Akíṣọlá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ tí wọ́n jẹ́ àlejò pàtàkì lórí ètò tòní tí a kẹ́kọ̀ọ́ lánàá ayé wọn. Ẹ̀yin tí ẹ wo ètò yìí mọ̀ wípé abẹ́ṣàkóso bó ti wù kó rí ẹ máa rí ohun kan tàbí òmíràn mú dání ètò ìṣe tó wúlò fún ìgbédìde ọ̀pọ̀ ènìyàn. Adúpẹ́ lọ́wọ́ yín bàbá wa nípa pé gẹ́gẹ́ bí àlejò ẹ̀sìn darapọ̀ mọ́ wa ní orí ètò yìí. Olúwa ló nà pẹ́ bàbá wa gbàdúrà fún wa. Bàbá mímọ́ gbọ́ pẹ́ wa. Àmín. Torí ẹ bá wa bẹ̀rẹ̀ ẹ sì mú wa wá sí ìparí láyọ̀ àtàlàáfíà. Olúwa ẹ gbọ́ pẹ́ wa. Àmín. Ohun gbogbo tí ẹ ti sọ jáde Olúwa ẹ jẹ́ kó ṣe wá lóore. Àmín. Gbogbo ọkàn tó ń gbọ́ ètò yìí ibi tí wọ́n ti ń wo ojú yín fún àánú Olúwa ṣàánú fún Àmín. Ìrànlọ́wọ́ kò ṣe má ní nínú ìrìn àjò wọn Olúwa nawọ́ rẹ̀ sí wọn.
tá a bá rí ibikíbi tí ẹnikẹ́ni ti ṣe àṣìṣe nínú ìrìn àjò, Olúwa Ọlọ́run nínú agbára rẹ̀, Olúwa bá tún ṣe. Àmín. Ayé oníkálùkù wọn níbi tó ti nílò àtúnṣe, Olúwa ṣe àtúnṣe Àmín. náà. Lópin ohun gbogbo, àwọn tí kò tí mọ̀ ọ́, Baba mímọ́ jẹ́ kán mọ̀ ẹ́. Àmín. Àwọn tó ti mọ̀ ọ́, Olúwa má jẹ́ kí wọ́n sọ ìgbàlà wọn nù. Mú wa yẹ fún ilé Olúwa. Àmín. Ká lè jẹ́ tìrẹ títí. Àmín. A fi bàbá àjọ lórí afẹ́fẹ́ Ohùn Kérúbù, a fi lé ọ lọ́wọ́ ètò yìí, Olúwa sọ di ńlá. Àmín. Jẹ́ kó máa gbòòrò sí. Àmín. Ìrànlọ́wọ́ tí wọ́n nílò, àánú tí ètò yìí nílò láti di èyí tí ìlú ní gbogbo àgbáyé máa mọ̀ ká, Olúwa gbé ìdìde fún ètò yìí. A ó máa yìn yín lógo. Àmín. Adúpẹ́ ti gbọ́. Ó ṣé bàbá. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Hallelujah. Ní orúkọ rẹ̀ Jésù Kristi, Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fi fún wa lórí ètò tòní àti àánú tí a rí gbà. A bẹ̀rẹ̀, ó sì mú wa wá sí òpin ètò náà. A ó tún pàdé lórí ètò Ohùn Àwọn Kérúbù. Ètò Ohùn Àwọn Kérúbù ní gbogbo ọjọ́ Friday ní aago 4 sí 4:30. Ó ń tẹ̀síwájú lórí ìkànnì Sweet 107.1 FM. Live program ní báyìí o. A ní àǹfààní láti pè wọlé tàbá ní ìbéèrè kan tàbí òmíràn láti béèrè. Online program náà ń tẹ̀síwájú. Ẹ wá ṣe onígbọ̀wọ́ wa o, kí ṣiṣẹ́ wa kó má bàa dàbí ọ̀lẹ. Ẹ wá ṣe onígbọ̀wọ́ wa kí ẹ sì wá fi ìṣúra yín kí ẹ wá fi tì wá lẹ́yìn. Àlàáfíà Ọlọ́run ọ̀gá ògo yóò jùmọ̀ wá pẹ̀lú gbogbo wa. A dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa lẹ́ẹ̀kan sí. Ẹ ṣeun olóòtú. Lórúkọ Jésù Olúwa yóò pa iṣẹ́ ìránṣẹ́ yín mọ́. Àmín. A dúpẹ́ fún àkókò tẹ́ fi sílẹ̀. Nítorí pé àwọn àlùfáà máa ń bízí gan o. Tó bá tó wá ní oore-ọ̀fẹ́ pẹ̀lú àgbà àlùfáà bíi tiyín. Lórúkọ Jésù Olúwa yóò mú iṣẹ́ ìránṣẹ́ yín tẹ̀síwájú. Àmín. A ó pàdé nígbà mìíràn lórí ètò Ohùn Àwọn Kérúbù. Bàbá wa Reverend Apostle Abel Adéolúwa Akíṣọlá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ àwọn ní àlejò wa. Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi. Ọmọ Babaládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. A ó fàyọ̀ pàdé lákòókò mìíràn lórí ètò Ohùn Àwọn Kérúbù. Shalom. 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 Ìsinmi bókùnkùn bá ṣú, mo túbọ̀ súnmọ́ Jésù yóò tàn ìmọ́lẹ̀. Èṣù lè gbógun tì mí kí n lè ṣàpadà.